Okay, madam. Barika. Yeah. Kò mọ̀ lọ́wọ́ wọ́n lọ́wọ́ dá sí. Bàbá àwọn obìnrin ẹ burú ṣá. Ṣé mo pé kò tiẹ̀ ṣojú bá kan láàárọ̀ tí mo fi kó nlé. You know, I was surprised in time tẹ́ pè mí yẹn pé ó wà ní labor room. Mo tún débi ta ìdẹ́bí ẹ ló ti bímọ. Báwo wà ní? Ọmọ ńkọ́? Wọ́n ń tọ́jú ẹ̀ lọ́wọ́ kẹ́tù lọ ẹ̀ rí. Okay, ẹ ṣe gan. Ẹ má jà. Báwo ni? Okay. Doctor, bá mi sọ fún nǹkan tó jù mí rí. Not at all. Kí ló dé? Actually, nígbà tí wọ́n ń labour, wọ́n ní àwọn ìṣòro pẹ́pẹ́pẹ́ kan, but ẹ jẹ́ ká dúpẹ́ f'Ọlọ́run. Alhamdulillah. So kò sí any problem. Ṣé o ní jẹ́ kó wí báyìí? Ìyọ̀n ló jẹ́ kó wí báyìí, so kò sí any problem. So ti Mr. Ṣẹ́gun, màá rí yín náà. Ọ̀rẹ́ sẹ́. Màá rí yín náà. Ẹ ṣe. Báwo wá nísìn? Okay. Ó wà okay. Gbogbo ara ń bà. Ó rò mí. Mo dẹ̀ weak gan. Okay, that's okay. Má sọ fún mi. Màá rí doctor yẹn sìn. Màá ní kó bá mi fún ní special treatment, okay? So to go, madam. Please, I love you. Yes. Ẹ káàbọ̀ sir. Hello. Yes sir. Wọ́n wà nílé. Uncle. Yes sir. Mọ́mì bàbá àkókò ti dé o. Ayọ̀ abara títí. Hello. Alhamdulillah. Dúpẹ́ f'Ọlọ́run. Bó o wà ní? Bẹ́ẹ̀ náà mo ti ń bọ̀ yẹn sìn. Ọkùnrin ni àbóbìnrin. Ọkùnrin. Ọlọ́run iṣẹ́. Ó gbé tèmi fún mi. Ìyá ọmọ ń kọ́ bó wà ní. Wà bọ̀ ó kàn rẹ̀ díẹ̀. Dókítà nígbà tí ó ń labour bó ṣe wàhálà. Mọ kí ló fa gbogbo yẹn. Òun gan kàn rán sọ̀rọ̀ díẹ̀ ni. Ṣùgbọ́n mo wá bá àwọn dókítà yẹn sọ̀rọ̀ pé kàn jọ kàn bá mi fún ní treatment tó dáa. Tó ti yín sìn, so wọ́n lè ti promise me. Àlàáfíà ó tó. Ẹsẹ̀ ara ẹ̀ ló fi rìn jáde lọ bímọ. A tún fẹsẹ̀ ara ẹ̀ rìn padà wá bá mi nínú ilé. Ẹ gbọ́ bí oúnjẹ irú èwo mo lè ṣe fún. Kí n tèmi ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ́ni tó bá ṣe bí mọ́ ń jẹ. Máa ṣe fún àtàmọ́là. Jẹ́ sáré lọ́jọ́. Ìfẹ́ ayọ̀ abara. Ṣẹ́gun. Oh yes. Ǹjẹ́ o nífẹ̀ẹ́ mi rárá? Irú question wo ló ń bẹ lọ́wọ́ mi? Ṣé mo nífẹ̀ẹ́? Òun náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà. Tó bá rántí pé ìgbà tó fẹ́ fẹ́ mi, mo sọ fún ẹ pé ẹni ọkùnrin tó bá máa fẹ́ mi ó láti fẹ́ ju wọn mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Òun mú lè rí ẹ̀ṣẹ̀. Ṣẹ́gun, kí ló ń wò lọ́wọ́ mi? Àkúrà náà. Mo wá fẹ́ kó fi àkúrà ní ṣe ìbúra fún mi pé ìṣòro kíṣòro kòun kò lè dé báyìí. Jòwọ́n àti àbúrò ẹ̀ wọ́n ní yà kúrò ní àkàtà ẹ̀ débi wípé ẹ̀dá ayé kan á bá mi fìyà jẹ wọ́n. But well, this kí ló fa gbogbo eléyìí tó ń. Tó bá ṣe wípé ìyẹn nìkan tí ó tó kù tó máa fi mọ̀ pé mo nífẹ̀ẹ́, I will do it for you. Ṣé.
anyway Àjọkẹ́ Ọlọ́run náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọ fún ẹ dẹ́mu mo á ń ṣe ìlérí fún ẹ wípé jù wọ́n ní o àti kókó tá a ṣẹ̀ṣẹ̀ bí kò sí irú ìṣòro náà láyé tó lè ya àwọn méjèèjì kó lákàtà mi. mo dẹ̀ ń sọ fún ẹ báyìí pé àwọn ọmọ méjì tó ń wo ìyájọ́ máa tọ́ wọn ni àsìkò gbà tí iṣu wọn bá máa jiná fún wa jẹ wọn ò ní fi kankan náà méjì ṣàwátì. I promise you. Is that all? John, I love you now. Joe. Okay. Kini? Afsa. Afsa. Kini? What do you mean now? Doctor! What do you mean? What do you mean? What? Modano. Doctor! Daddy assisi. Káàbọ̀. Ẹ kú àtàrà. Le. Hey. That's it. How are you doing? Salam. Bom iṣẹ́. Yeah, alhamdulillah. Dúpẹ́ fọlọ́. Yeah. Back in school too. Okay, that's long. Kí ni tọmọdé ìwé olódà? Ó ti gbé wọnú ilé. Àǹtí ẹ wá. Ẹrù ó ń ṣe ti àwọn ọmọ mi mo rà wá fún. Ẹ jẹ́ tí wọ́n fún wọn. Pé tọ́wọ́ ká wá jẹ kù tó bá ṣe gbọ́n náà wọ́n máa fún wọn. Ẹgbẹ́ ẹ jẹ́ kí n lọ change. Ìbùntẹ́ ẹgbẹ́ wá fún wa yìí. Ó máa dá ṣe ọkọ mi bẹ́ẹ̀ tí rí. Ṣé mo dúpẹ́? Ó wò lọ. Ọmọ bàbá ẹ̀. Tomasha ti lọ bá ìṣà 25 Àìná Street. Àìná Street, number 25. Yes. O ṣú ọkẹ́ máa bá ju wọn bẹ̀. Ó máa wà ń bẹ̀. O ṣe gan. Ok, ó dàbọ̀. O ṣe o. Èèyàn ní kárí. tí gbogbo ẹ̀ wá dé báyìí ẹnìkan ṣoṣo tí mo lè fi wèrè gbowó lọ́wọ́ rẹ̀ òun mà ló ti kú yìí wàhálà wà o. ẹ tiẹ̀ gbọ́ ṣé bí mo bímọ wọ́n dẹ̀ ní kí yàbá máa jẹ́ èèyàn la ṣe ń lọ́mọ láyé gbogbo ìrònú tí mo fẹ́ fi para mi ọlọ́run ti bá mi sọ̀fù problem mi ẹ gbà ṣé mi mo lọ́mọ mi màá lọ gbọ́mọ mi bó bá dẹ̀ wù mí màá tà bó bá dẹ̀ tún wù mí màá fi owó bó tún wù mí gan sef màá fi ṣògùn owó kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá. wèrè wónú àtànù. Ẹ káàsán. Káàsán. Ẹ jọ̀ọ́ Mr. Ṣẹ́gun ni mo béèrè. Ìwọ ló ń gbálẹ̀kùn báwọn láti ta. Bẹ́ẹ̀ni. Bàbá ọmọ ìwọ ló ń gbálẹ̀kùn báwọn láti ta. Bẹ́ẹ̀ni èmi ni. Sọ ti wá bírí ni. Mi ò wá bí rí. This is my first time tí mo. Bàbá ẹ ní sùúrù. Ọ wá bírí. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n ránṣẹ́ sí ọ ní àbọ̀ kan wá? Èmi ni mo kàn wá mo fẹ́ rí wọn fún ara mi ni bàbá. Ǹjẹ́ sọ tẹ́lẹ̀ wà láàrin ẹ̀yin méjèèjì? Kò sí. Kò sí. Bẹ́ẹ̀ni. Láti bọ̀.
látàgbègbè yìí náà ni. agbègbè yìí. bẹ́ẹ̀ni. agbègbè yìí. bẹ́ẹ̀ni. agbègbè yìí wà ló kọ. látàdúgbò yìí náà ni. àdúgbò ló kọ. lẹ́kọ̀ọ́ lé gangan ni bàbá. mo rò pé ò ń sinwin ìbàdàn lọ ti bá mi. bàbá ẹ̀ maintain. kémi costain kan bàbá wọn ní kí n stadium. abẹ́ fi gbogbo yẹn lẹ̀ Mr. Ṣẹ́gun ni mo fẹ́ rí bàbá ó dẹ̀ wà important. ó fẹ́ rí Mr. Ṣẹ́gun ó sì wà important. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni. ngbàrú yín bá wọlé ìbọn lẹ́yọ̀ tolúwa rẹ̀.